Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ jẹ́ ká wo fún yín. Ìwọ gangan ló lè gba prayer point here because ìwọ ló mọ bí tó ti ń bọ̀. But most of the time, problem wa ni pé a mọ́ra wa, a mọ bí ta ti ń bọ̀. Àwọn èèyàn tá à ń rí, òun là ń wò. Tó fi ń judge rẹ̀. Ẹlòmíì kò mọ story life ẹ̀. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Gbajúgbajà olórin ẹ̀mí Sola Allyson, òun ni ó sọ̀rọ̀ yìí. Ó ní ọ̀pọ̀ ẹlòmíì kò mọ story life ẹ̀. Àwọn ènìyàn tí wọ́n wò ni wọ́n fi ń judge ìgbésí ayé wọn. Kò sẹ́ni tó lè mọ̀ ọ́ lọ bí ọmọ lọ, kò dẹ̀ sí ẹni tó lè mọ̀ ọ́ pọ̀n bí ọlọ́mọ. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ kan bó ṣe kéré ní ìṣẹ́jú ló ní ìtumọ̀ ńlá. Ọ̀pọ̀ ń bẹ lókè erùpẹ̀, regardless of your religion, this is for you. Èyíkéyìí ẹ̀sìn tó bá yàn láàyò, ọ̀rọ̀ yìí ó wà fún ẹ. Má dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ láǹfààní láti gbọ́ dilẹ̀. You have to discover yourself. Ẹ gbọ́dọ̀ ṣe àwárí ara yín. Don't look down at yourself. There are some things you are capable of doing. Sometimes when you want to pray, tó bá fẹ́ gbàdúrà, kọ́kọ́ wo ibi tó ti ń bọ̀, kọ́kọ́ wo ibi tó dé, dẹ̀ wo ibi tí ò ń lọ, so that you can know how you can pray very, very fervent. Because ọ̀rọ̀ tí gbajúgbajà olórin ẹ̀mí yẹn sọ, ó jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ní tòótọ́. Torí ọ̀pọ̀ àwọn ènìyàn tó ti di celebrity, tí wọ́n ti di gbajúgbajà, ní ọ̀pọ̀ àwọn èèyàn kan náà ń wò tí wọ́n fi ń judge ara wọn. Ìgbà kan ṣe bó òun èèyàn kan nìyẹn, òun náà kò lórí méjì náà. Then ẹ wá bẹ̀rẹ̀ sí ni máa sáré. Ṣé ẹ mọ̀ wípé nǹkan tí àwọn ẹni yìí ti là kọjá, ṣé ẹ̀yin náà lè là kọjá ni? Ọ̀rẹ́ mi so, èmi náà fẹ́ so, ló máa ń jẹ́ kí ẹ̀dá kó ṣe ìgbọ̀nsẹ̀ sára. There are some things you need to be very, very careful of in terms of àwọn èèyàn kan. Àwa fi ń judge ara wa. Ọ̀pọ̀ ènìyàn lórí àwọn ẹgbẹ́ ẹ̀ nítorí wọ́n ti ra mọ́tò, nítorí wọ́n ti achieve some things. Though ìwọ náà achieve, kò tí achieve tó wọn ni. Ìyẹn wàá mìíràn pé kò bẹ̀rẹ̀ sí ni wọ́n máa sọ ọ̀rọ̀ kùngbákùngbé, kò bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn ọ̀rọ̀ òdì to yourself. It's not fair enough. There are some things tó yẹ wípé you yourself, you need to discover who you are. You need to know in terms of career, spiritually, physically. There are some things you are meant to do. There are some things you are endowed with. Tó gbọ́dọ̀ fi ṣeré. Ilé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní kálukú wa. Àwọn ìbejì kan tí wọ́n bí lọ́jọ́ kan náà, they have different destiny. Because àwọn kọ́kọ́ wà tó jẹ́ wípé ó máa ń ṣẹlẹ̀ àti rí ọ̀pọ̀ àwọn ènìyàn. Mo máa ń rí wípé ọ̀pọ̀ àwọn celebrities yìí, ọ̀pọ̀ àwọn èèyàn tó ń wò wọ́n pọ̀. Ìbéèrè tó wà níbẹ̀ ni pé kí ló ń wò wọ́n fún? Kí ló fẹ́ dìmú nínú ìgbésí ayé wọn? Ṣé dáadáa ni àbí ìdàkejì rẹ̀? Ẹlòmíì ó ní reasons tó ṣe ń wo àwọn celebrities. Bó ti gbọ́ tí èèyàn kan sọ di mímọ̀ pé Sola Allyson style bó ṣe máa ń múra ni òun kọ́. It's not that pé òun fans pé orin yẹn, but òun kọ́ like outfit ẹ̀ ni every time tó ń bá rí. So òun try láti máa múra bẹ́ẹ̀. Ìyẹn ló jẹ́ pé ó mú kíni, ó mú dressing lifestyle Sola Allyson. Bẹ́ẹ̀ lẹ́lòmíì náà máa sọ pé orin Sola Allyson, orin yẹn deep gan, òun like ẹ̀, mo ti rí lọ́pọ̀ ìgbà. Èèyàn kan wá sọ pé òun kò ní ṣaláì gbọ́ orin ẹ̀ lọ́jọ́ kan. Ẹlòmíì á sọ fún mi pé tó bá fẹ́ dàrú fún òun, tó bá fẹ́ dìgbò yíwọ́ tóun bá ti fi orin yẹn sí, á tún ignite spirit òun. Àwọn èèyàn tí wọ́n rí nǹkan dìmú láyé gbajúgbajà olórin yìí nìyẹn. I mean, you think you are the only one that goes through, so that àwọn èèyàn yẹn tó ń look up to tó bá ṣe mistake kékeré, wọ́n fẹ́ pa àwọn èmi tó ṣe mistake, kó máa lọ wá mistake sínú life ẹ̀ kó lè ṣe mistake, kí inú ẹ̀ lè dùn. Ṣé o mọ̀ wípé ẹ̀mí òkùnkùn ló wà nù ẹ̀? Ṣé o mọ̀ pé ẹ̀mí kẹ́ni má ni àbàtẹ́ ń jẹ́?
I've been in this industry for, okay, as Sola, listen, maybe 23 years. As a singer, over 30 years. I was counter singing less said. In the society, in this society, I'm a lady, I'm a woman that you can safely tell your child to look up to. I am not perfect. But Omolo ni me share so fún mi mo mo ti bẹ̀rẹ̀ sí sọ fún bá tí mo dé lowest of tó bá rí courage tí mo gbé wá. Tó bá rí courage tí mo gbé wá. Ah, àwọn angeli mi àwọn malika mi wọ́n wà added on to. Ìwọ bú. For that to try again. I'm telling you, jẹ́ má try mo. Má try o. Mo kàn fi òun ṣe case study ni. Ó sì wà bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ dáadáa. Ohun tí mo wá fẹ́ sọ láì dènà pẹ̀lú pé mọ ẹni tí ìwọ ń ṣe, àwọn èèyàn tí ìwọ ń wò má fi judge ara rẹ. Àwọn celebrity tó ń wò kí làwọn nǹkan tó ń dì mú nínú ìtàn ìgbésí ayé wọn. Ìwọ tó ní celebrity lọ́wọ́ kí ló fi wọ́n ṣe? Ṣé kókò máa béèrè owó àbí kókò máa sọ pé promote mi gbà kan and ìwọ fúnra lára rẹ ò ṣetán láti promote ara ẹ̀. Mo kàn ń sọ ilé ìdí mímọ̀ láti jẹ́ kẹ́ mọ àwọn kankan nípa ìgbésí ayé tí wọn náà ń gbé. Mi ní fẹ́ sọ̀rọ̀ jù púpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí torí ọ̀rọ̀ tí Sola ní ó ti yọ̀nà so many things ọ̀pọ̀ ìgbà láwọn èèyàn máa ń gbọ́ ṣùgbọ́n wọ́n lè má kọbi ara sí ni mo ṣe ní kí n tún gbìyànjú láti mú wá sí etí ìgbọ̀nyín. Èèyàn kan sọ̀rọ̀ ilẹ̀kùn lórí nǹkan tí o gbé dání tí ìwọ fúnra lára rẹ ò mọ̀ pé o gbé dání. It's in you. There are some things you need to discover yourself. Ẹ jẹ́ ká darapọ̀ mọ́ ẹni má gbàgbé o tó bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody tó bá jẹ́ ìgbàgbọ́ kan tí ń rí ẹ like comment kẹ̀dẹ̀ bá mi share nítorí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣe nǹkan kékeré tá kò lè gbójú bẹ́ẹ̀ ó yá o. Also, our stories would also be written down in books. We all have to work out our life. You have to work out your own salvation with fear and trembling. Why must you wait for Bible verse before you pray? Something is wrong. Ṣàdúrà yẹn máa ń gbà. Àdúrà tó bá wá láti inú soul lẹ my dear nìkan ló lè gbà. My dear, àdúrà tó bá wá láti inú soul lẹ nìkan ló lè gbà. Oyindamola Amokiade is encouraging you not to give up, hold you. It's because àwọn nǹkan tó yẹ kójú èèyàn là sí most of the time ojú wa dí sí like somebody that person that was saying òun need Bible verse, òun need confirmation. So the only place tó lè ti rí confirmation òun ni tí Christian bá sọ̀rọ̀ fún ẹ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó yẹ kó gbọ́ kò sí lẹ́nu àwọn tó mọ̀ gbà yẹn tó lè jẹ́ Christian kan. Even Bíbélì sọ wípé òtítọ́ a máa gbénú àgọ̀ sí mi sí nígbà míì ó lè má jẹ́ bó ṣe sọ yẹn mò ń paraphrase ni. Sometimes wisdom rests in the bosom of fools. Tó bá wá jẹ́yàn tó wà láàyè tẹ́mi tó wà nú ẹ̀ wà láàyè tó bá jẹ́ pé junction tó wà yẹn bosom of a fool tí wọ́n pè ní fool ni wisdom wà ṣorí pé ó ti lose. Ṣé wọn kò ti lose ngbà yẹn? Ṣó get nǹkan tí mo mean? Challenges are a part of life. Kò síbi tó máa wà láyé tó ní rí jẹ́ ọ̀lẹ àtọ̀lẹ, olè àtọ̀lẹ ló kàn fẹ́ débì kan ló kàn fẹ́ máa kó èrè jọ tó o bá ṣe ò ní jẹ. Ẹni tó o bá ṣe kò ní jẹ. Ó dìpẹ́ lé nǹkan tó bá bá lẹ̀. Àwọn èèyàn kan lè ti ṣe débì kan kí wọ́n wá máa gbé láti ibẹ̀ yẹn. But tó bá wá Ebenezer Omoniyi, I'm not insulting you. I spoke back to you the way you spoke because nǹkan tó béèrè yẹn kò make sense actually. If your spirit was awake, that's not the kind of question and you're supposed to be a man. Oh, okay, me first of all, because you would think I'm insulting you. You're supposed to be a man. Because the generation that are hidden inside your loins. So ìwọ gangan ló lè gba prayer point here because ìwọ ló mọ bí tó ti ń bọ̀, but most of the time problem wa ni pé mọ́ra wa mọ bí ta ti ń bọ̀, àwọn èèyàn tá ń rí òun là ń wò tó fi ń judge ara ẹlòmíì kò mọ story life
a máa ń kọ́gbọ́n ni nínú ọ̀rọ̀. Ṣẹ́rí Ṣọlá Allyson ó sọ ọ̀rọ̀ kan, and a lot of people wọ́n wá lọ sí, because ó grant interview tó dẹ̀ sọ pé òun ti fẹ́ ọkọ ṣùgbọ́n òun ò sí nílé ọkọ. You see, that statement is a powerful statement that you guys, ẹni tó bá ní ọgbọ́n nínú yín, ó yẹ kẹ́ ẹ jókòó tì, kẹ́ ẹ analyze ẹ̀, kẹ́ ẹ digest ẹ̀, kẹ́ ẹ wá understand ẹ̀. You see, most of you don't understand what they call life, what they call reality. That is reality. A lot of people, bóyá bá ṣe Tọ́pẹ́ Àlàbí ńgbà yẹn náà, òun náà ṣe ń bá ṣe Ṣọlá Allyson. And Ṣọlá Allyson has never once said pé òun kọrin, pé òun jẹ́ gospel minister. No. But she is a singer, Yoruba singer. And for the fact that she said pé òun ti fẹ́ ọkọ ṣùgbọ́n òun ò sí nílé ọkọ, most of you don't understand that language, and you don't understand how heavy that language is, how heavy it is. You see, there are some women that wọ́n gbé kádàrá ọkùnrin wáyé pé, in fact, wọ́n máa ń fẹ́ figagbága pẹ̀lú ọkùnrin ni. Àná obìnrin tó bá fẹ́ gbélé ọkọ, ó di ọjọ́ tó bá mọ̀, because tó o bá mọ̀ pé mo ti marry ṣùgbọ́n mi ò gbé pẹ̀lú ọkọ mi wà nílé ẹ̀, èmi náà wà nílé mi, but they are married. That marriage will last for any obìnrin tó bá gbé orí ọkùnrin wá sáyé. But most yín mọ̀ nǹkan tí wọ́n pè ní life, lẹ ṣe máa ń lọ láti lọ máa judge àwọn èèyàn. Like I can never judge anybody. I can't judge anybody for their decision. You see, that nǹkan tí Ṣọlá Allyson sọ yẹn, it's actually talking to me. I mean, she's actually talking to me. Orí ọkùnrin lèmi gbé wáyé ń tèmi. And any ọkùnrin tó bá máa fẹ́ bá gbé orí ọkùnrin wáyé, ọkùnrin yẹn máa rí ẹ ní rí pé o proud, o ní pride, o wà submissive, o ní ìgbéraga, o ṣe kínní, until tẹ́ ẹ̀ bá jọ gbé pọ̀ tó ní kálukú yín wà ní separate asset. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ọkọ mi lélẹ̀, ìyàwó mi lélẹ̀, ẹjọ́ ń wára yín wá, ìwọ náà ń wá lọ, o lọ bá sóúnjẹ, o padà sílé ẹ̀, o ṣe everything. There are some destiny that are not meant to stay under man. If you don't understand, you cannot understand. If you don't know what life takes, you cannot understand. There are some women tẹ́ pé, and even there are some men too pé, tán bá fẹ́ ìyàwó tí ìyàwó wọn ò bá sí lórí òrùlé wọn, ọjọ́ yẹn ni wọ́n break course pé kíyàwó kan máa lọ kíkan wọlé, kíyàwó kan máa lọ kíkan wọlé. Ọjọ́ tí obìnrin bá ti understand pé destiny tó ń gbé wáyé, she is not meant to kóhun àtọkùnrin jọ gbé ní òrùlé kan náà. Ọjọ́ yẹn ló máa ní stable home, ló máa ní stable marriage. If you are not that deep, you don't know what life takes, you cannot understand what Ṣọlá Allyson said. Pé mo ti fẹ́ ọkọ ṣùgbọ́n mi ò sí nílé ọkọ. Ọkọ mi wà nílé ẹ̀, èmi náà wà nílé tèmi, ṣùgbọ́n ọkọ mi ni. A lot of people were saying gospel singer, kìnìkan. Hypocrisy ló pọ̀ nínú ẹ̀yin gospel musician. I said it one time. Hypocrisy, ẹ̀yin lẹ ní hypocrisy, ẹ̀yin lẹ ní pride, ẹ̀yin lẹ ní ìgbéraga, ẹ̀yin lẹ ní gbogbo ẹ̀. Kì í fẹ́ normal fact, kì í fẹ́ kéèyàn jáde kó wá sọ fact of the fẹ́ truth. Ẹ̀yin èèyàn like kan máa parọ́ fún yín pé torí pé mo ti jẹ́ kinní kan, torí pé mo ti jẹ́ kinní kan, mi ì fẹ́ káyé rí mi. Mi ì fẹ́ káyé rí mi, òun ló pa Osinachi. Mi ì fẹ́ káyé rí mi torí pé mo jẹ́ gospel musician, mi ì fẹ́ kán sọ̀rọ̀ ń pa mi, òun ló pa Osinachi dànù. Àná ló ń pa most of ẹ̀yin obìnrin àtọkùnrin míì náà dànù nílé ọkọ, tàbí pé ìyàwó wà nílé ọkọ ẹ̀, òun ló ń pa yín dànù. If you don't understand the fact that there are some things life takes, ó dẹ̀ gbọ́dọ̀ júlẹ̀ fún life ni, ó lè bá life máa struggle. In tí life bá fún ẹ ló máa gbà. Nǹkan tí life bá gbé wá fún ẹ ló máa gbà. You cannot struggle with life. Ayé ò lọ bìkan, àwa là ń láyé. Ayé ò ní bírè, èmi àti ẹnìkan là ń lé ayé. If life gave you something and you don't accept it, wàá gba kodoro. If you don't understand what she said, that mo ti fẹ́ ọkọ ṣùgbọ́n mi ì sí nílé ọkọ, go and ask. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó ní mímọ̀, tó ní understanding, tó mọ nǹkan tí life jẹ́. And most of ẹ̀yin, nǹkan tó kàn bá fún mi ni pé most of ẹ̀yin tẹ́ lọ sí under comment section, tẹ́ ń bá ṣe woman yẹn pé kìnìkan, you are grown up adults. Bẹ́ẹ̀ ṣe jẹ́ grown up adults tó, mọ nǹkan tí wọ́n pè ní life. If you don't know what they call life, don't judge. You don't judge anybody for their action or for their you don't judge anybody for their statement or for their action. If you don't understand it, or if you are not in their shoe, or if you don't understand their statement, don't judge them. Deal, because of the kind of songs that she sings. She was a believer. She sang songs of hope. I was listening, hearing all of her songs, and people were calling in, crying about how they were going to meet her and all of that. And they said they didn't know what killed her, that she just slept and she didn't wake up. And that sometime
in the past, she battled depression. So in my head, I was like, oh, that could be, because I know that when you are depressed, when you are really battling depression, you can sleep and not wake up without anything happening to you, because it has happened to me before. So that's why I'm calling you. I mean, I'm doing this video to tell you not to die. Please don't die. Don't die. There is a lot that you can achieve in life. There is a bright side on the other side. Please don't die. Please do not die. I know it is hard. I know it can be very tough to do life. I don't like having people around me like that. I can be very introverted, but because when life started becoming life for me, when life started lifing for me, I had to intentionally build a support system around myself. Oh, I know it is hard. People can disappoint you. You can tell them something and they will go and tell other people. Well, you have to discern. You have to prayerfully find your own people that you can open up to, that they can, some word of bele, it will be better. It has happened to me before. I survived. That's why I put myself out there, having known all of that, that you can talk to me. Of course, led by the Spirit of God, that you can talk to me. It's not like I can help everybody. It's just a word of, sorry, you'll be fine, that somebody understands you. Please don't die. I'm just saying that because that lady, the way they were mentioning her, the way they were describing her, she was big deal. She was big deal in terms of encouraging people, in terms of singing and encouraging people. And I want to tell you, people, be kind. Be kind to people like me. Be kind to people like us. Because we are here encouraging you does not mean, most of the time, it is what we have experienced that we are singing out, that we are pouring out from our souls. So please, my dear friend, don't die. Don't die. There's a lot that you can achieve here. And it is only here that you can correct anything else. On the other side, it's not like you will just go and just be sleeping till there's another journey, another long journey ahead of you on the other side, and you can't correct anything there any longer. Please don't die. I commiserate with the people, her family. I don't know her, but please don't die. That's why I came to do this. Please do not die. Life always lives. Life is always lifing, but please, amashe life ademashe dada amawa. Okay, everybody don't make it in different ways, but that's what is called life. All of us will be fine. Please don't die. It shall be well with us. Thank you. Kò sóhun tó lè fọ́lọ́run láti ṣe. Kò sóhun tó lè fọ́lọ́run láti ṣe. Ó lànà sókun. Ó lànà sókun. Jábésì dolóríire. Jábésì dolóríire. Ìgbà ló yà ọmọ ọgbọ́n má gbàgbé o. Kò sóhun tó lè fọ́lọ́run láti ṣe. Kò sí o. Ìrìn àdòjò òjò àárọ̀ ilẹ̀ àgbà mí sí. Kò sí o. Kò sóhun tó lè fọ́lọ́run láti ṣe. Ó lànà òkú dìyàn gbẹ́lẹ̀ ohun tá a rò pé ó lè ṣẹlẹ̀. Ìgbà ló yàtọ̀ ọmọ ọgbọ́n má gbàgbé o. Kò sóhun tó lè fọ́lọ́run láti ṣe. Ìgbàgbọ́ la nílò. Ìgbàgbọ́ la nílò fún iṣẹ́ ìyanu. Ṣé ìrántí àwọn iṣẹ́ ìyanu tó ti ṣẹlẹ̀? Ìrètí òkúdìyàn gbẹ́lẹ̀. Bàbá ìfẹ́ la nílò. Ìfẹ́ la nílò fún iṣẹ́ ìyanu rẹ̀. Wá dẹ̀ṣẹ̀ ọmọ. Kò sóhun tó lè fọ́lọ́run. Ìgbàgbọ́ la nílò. Ìgbàgbọ́ la nílò fún iṣẹ́ ìyanu rẹ̀. Bàbá ńlá ìrètí la nílò. Ìrètí la nílò fún iṣẹ́ ìyanu rẹ̀. Bàbá ìyanu, ìfẹ́ la nílò fún iṣẹ́ ìyanu rẹ̀. Má dẹ̀ṣẹ̀ ọmọ. Kò sóhun tó lè fọ́lọ́run láti. Kò sí o. Ọmọ gbọ́n má gbàgbé o. Kò sí o. Kò sóhun tó lè. Ó lànà sókun. Jábésì dolóríire. Ìgbà ló yàtọ̀. Kò sí o. Kò sóhun tó lè fọ́lọ́run láti ṣe. Àtayọ̀.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.